Johnny Jato, Adriana Jato, say Hosanna, Hosanna, Hosanna. Kunana, kunana, yeah, 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 say, kunana, 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 Èmi ni Bukola Ajeyemi, torí èmi bá mi ṣe, ọmọ olórí ti mẹ́ta, fàyẹyẹ mi sí, má jẹ̀yà kó tẹ̀lé ta, jẹ́ kí n lè Kolawole. Ajeyemi, you get them. Bad belly fire about them. Hurry me back to sender. Kusono, kusono, kusono. Johnny Jato, Adriana Jato, say Hosanna, Hosanna, Hosanna. We can't pray to God, oh, yeah. Make you no head in tears. Man, you got shoot your shot, oh. Make sure he's there in net. One fucking job of Kojo. One fucking job of Kojo. Timothy Sare, Yalepa. Efelepa, Olilepa. Kusono, kusono. Johnny Jato, Adriana Jato, say Hosanna, Hosanna. I would like to say Hosanna, 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 Hosanna. Kilamiti aba won wi, kilamiti aba won ja, kilamiti age won je, ana won pa agbe won ṣanlẹ̀. Wọ́n ti máa rí, akọ̀ fún wárí ìsinmi o. Ìdè bẹ́ndẹ̀ mo gàgà, bí mo ṣe ń jáde tán gàgà. Wọ́n fẹ́ fi dán wa abracadabra, máa lè bá wa àlébádé. Kò ṣe bó tí wọ́n á dé tí, kódà kò sá fọ́fọ́. Kò má níra fún mi o. Jẹ́ kí n lè Kolawole, Ajeyemi, you get them. Bad belly fire about them. Hurry me back to sender. Kusono, kusono, kusono. Hosanna, Hosanna, Hosanna. Made the freaking fun. Yami, Yami da, Yami o, Yami, Yami, Yami kò lè lọ tààrọ̀ Yami. Lójú, pléto ń dààmú Yami, kí ló ṣẹlẹ̀ pléto ń dààmú Yami báyìí? Wọ́n dànù. Yami, ebi ń pa mí, mo wá ń sáàjẹ́ kiri lọ ni. Tí wọ́n ló wà fún ẹ̀jẹ̀, aláàrẹ̀ pọ̀, tẹ̀sí mọ̀ pé wà láyé Yorùbá. Èmi ló dé. Igi tọ̀bí wá ń pa mí Yami. Sọ́ra rẹ o. Dákùgbà lọ́ọ̀kùn Yami ẹjọ́. Igi Táyọ̀. Yami ẹ ṣeun o. Yami ẹ ṣeun. Elédùà ó sì máa ṣọ́ yín, la máa ṣọ́ yín bọ̀. Ẹ ṣeun Yami. Ẹ pẹ́ fún wa. Ẹ jọ wọn mọ́. Ẹ gbọ́dọ̀ jù wá. Ẹ ṣeun Yami. Igi Táyọ̀, Yami bí n bá lọ, dákùn wà náà, ẹ tọ́jú ara yín o. Igi Táyọ̀, ẹ mọ̀ kúrò bí ẹ tọ́jú ara yín o. Sẹ́ẹ̀mọ̀ kó kò sí ohun tá a jẹ mọ́. Olè. Ṣẹ́ẹ̀rì. Kí n lọ rè wá ohun tẹ́ ẹ jẹ. Igi Táyọ̀, ẹ mọ̀ bòde o. Igi Táyọ̀, ẹ mọ̀ bòde o. Ṣé o sọ ohun tí ń wí fún ọ? Ẹ mọ̀ lọ bì kankan o. Bí n bá jáde, ẹ mọ̀ kúrò ní ògì o. So o gbọ́ ohun tí ń wí fún ọ? Ẹ mọ̀ kúrò nínú bí o. Ẹ dákun ẹ ṣàánú mi.
ṣe gbọ́. Mo ti gbọ́. Ẹ ṣeun. Ìyá mi. Ẹ mọ̀ jẹun. Ẹ mọ̀ jẹun ní o. Ọlọ́run ó wòyìn fún mi. Ṣẹ́. Kí la wá ṣe? Àwa búra gẹ ara wa bí ni. Ẹ ṣé wàá kọ́ ṣáwà bí ká lò bẹ́ẹ̀ ni, mo ní rọ́bà bí. Tí kò ṣe pé lọ́wọ́ polóṣó ni mi. Mi ì ṣe rọmọ bẹ́ẹ̀ o. Irọ́ ọmọ bá wà ní ẹ? Serious relationship ni mo wà. Mo kàn wá disperse, òun ni mo ṣe jáde lálẹ́. So nǹkan tó wọ́n expect kì í sọ́nsìn ni pé kí n promise ẹ ní marriage kó wá dọ̀la kí n padà sọ pé mi ò ṣe mọ́ kó wá máa rojọ́ mi káàkiri kó máa fún mi lépè kó máa nádà bí máa dáa èmi náà kì í ṣe ọmọ bẹ́ẹ̀ nǹkan tá a bá máa ṣe òun la máa sọ. àná mo kàn ṣe fàájì díẹ̀ ká tó wọlé ọ̀gẹ́. Pẹ̀lú gbogbo fàájì tá a ti ṣe ń club, let's go inside. Are you serious? Yeah, very. Okay, let's go. Please, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mi understand nǹkan tó ń ṣẹlẹ̀ bí báyìí because ọ̀rẹ́ yín ìkẹta yín tó yẹ kí mi wà pẹ̀lú is not here. So what am I doing here? Okay, so torí tọ̀ mi wá ti lọ́nsìn tó lọ gbé girlfriend ẹ̀. So o ti feel pé mi ò lè handle ẹ̀yin méjèèjì rẹ̀. Not really. Mo ṣe báyìí. Mo kàn Alpha. Pé kí ni? Owó náà. Oh. Okay, so name your price. Èló ló máa ń gbà. Then buy jet. It's not much. 100,000. Please, baby, do 150. Mo ti sọ̀rọ̀ máa fún ní 150. 150K. Mi mọ̀ péjọ wà ní mi mọ̀ pé ẹ̀yin ṣọ́ Thank you. Ṣá mèrè ṣe. Very well. Jẹ́ ká máa lọ náà. Jẹ́ ká ṣáré lọ. Ṣé wàá ṣe àbó ṣe? Kò mean bí kọ́nà la máa ti meet. Bí kọ́nà la máa ti meet. Jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibì kan. Èmi àti ẹ̀kọ́ yálé. Ó yálé. Ìyẹn lọ mọ́ ní òru yìí o. Tó bá ti dàárọ̀ màá máa lọ. I will stay over. Ó dà pé òun ṣe kọ́mẹ́dì. Tí mo fi gbé ẹ kúrò ní club. Tí mo fi gbé ẹ délé mi. Tí mo fi mú ẹ wọnú room. And so what? Mi ní lọ mọ́ lálẹ́. If not play, stop her. Oyale. I'm not playing. Àlàyé dìde jọ. Calm down. No lè lọ mọ́ lálẹ́ yìí. Àyè dìde. Ṣé o ṣeré ni? Dìde jàre. Ní ìṣòro kí wá ní ẹ. Bẹ́ẹ̀ ló ti ọ̀gá mi. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ yín ni o, mi ò ti understand it. O kàn mix things up ni. I don't get it. What? Àlàyé ó yá lè jọ. Wálé náà. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Ó wà lóun fẹ́ serious relationship. Aṣáwó dey find love. Ó fọ́ ní sẹ́yìn náà. Bóyá ó ń bá ẹ ṣeré, ṣe àmọ́ra rí tẹ́lẹ̀. Ṣé ó ti mọ̀ wá rí tẹ́lẹ̀?
Mi ò mọ̀ wọ́n rí, but mo ti meet wọn nìyẹn. Hey. So you be aṣẹ́wó, you dey find love. You go find love for club. True. Ìwà gbọ́dọ̀ eré ege. Olú fẹ́ràn méjì. Má wò mí bẹ́ẹ̀ náà. Ọ̀gá, pick that one now, waiting. Ọ̀gá pick yẹn jọ. Mọ kò tó ṣe ẹni sọ̀rọ̀ it's not like pé mi ò lè lọ but ṣé 150 yẹn lọ́ ṣe máa fún. Wàá fún ẹ 300. 300. Ọmọ àbọ̀ ọmọ yìí jẹ́. Aṣẹ́wó. Kò tí láwọn tó fẹ́ serious relationship. I have to stay for a while. A mọ̀ pé igi ti gbà bọ̀dì. Kí lẹ rí ká tó sọ bẹ́ẹ̀. Ó káre torí gbà tí mo wá bí báyìí níjẹta tí mo fẹ́ jáde mo rí nǹkan ara kan látara igi. Bí mo ṣe wá rí kinní yẹn lára ti fún mi pé dájúdájú igi ti gbà bọ̀dì. Àmọ́ ọmọ onílé ajẹbíríkì ní èyí tó yẹ kó fi jókòó sílé ọkọ ẹ̀ o kú jókòó sílé ọkọ ẹ̀ ibi tó wá jókòó sí ni mo wá wò pé tá a bá là ń wò nǹkan mi tún ṣe lè ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Ẹ̀gbọ́n mi ẹ yánu jù mí lọ ni kódà lóru ọ̀gànjọ́ báyìí ẹ máa gbóríṣiríṣi ọ̀rọ̀ ni bọ́n ti ń gúnyán ni wọ́n máa roka ni wọ́n máa gbégbó ẹ̀gbọ́n orin oríṣiríṣi yóò máa bọ̀ nínú igi náà ni gbogbo eléyìí ti ń dún ẹlẹ́dàá mi máa ṣe. A mọ̀ pé n tá máa ṣe sọ̀rọ̀ gi ni pé máa gègé ni. Ẹ̀gbọ́n mi bàbá wa ti ní wọ́n máa bẹ̀gì yìí. Ó ká ẹ láyé mo mọ̀ pé ibi tó máa padà sí náà nìyẹn ṣé wo mọ̀ pé bàbá wa fúnra rẹ̀ ẹ bọ̀ra ni bẹ́ẹ̀ ni o ṣàmọ̀ kò jùmọ̀ kò òkú kan ni nígbà tó sì wà láyé lòun àtàwọn ẹbọra ẹ ni wọ́n jọ ń jẹ tán jọ mu nígbà tóun ti wá lọ ṣé kò yẹ káwọn ẹbọra ẹ kí wọ́n kún bẹ́ẹ̀ àbọ̀ ọmọ tó fi ń tù ọmọ tó fi ń bà so bó bá di wàhálà yẹn kàṣà àwọn máa sáré káàkiri àbẹ̀gì ni. n ò ní ẹ má bẹ ẹjẹ mi ò kú òkè ń ti lọ. ó máa kú ó máa kú ẹjẹ mi ò kú. ó máa kú tó bá mọ̀nà tó lè dà títí alẹ́ òní kò kẹrù ẹ̀ kó kú òun lé torí máa bẹ́gì lọ́la. Ẹ̀gbọ́n mi mo ní kẹrù mi sí. bí o bá rí o kó sí. ó tẹ̀sí jẹun lọ náà kí wọ́n tó máa gbé. Hey babe, what's up, darling? Babe, mo okay, won't call. I'm fine. Mo wà l'office now, but mo ti try láti round up. Mo sáré fẹ́ lọ sọ́jà kí n get 1 or 2 things to prepare for it in Madele. Ọjà. Babe, stop now. What kind of question is that? You should know I'll be coming, so mo fẹ́ ra nǹkan tó máa jẹ, so màá lè dáná fún ẹ, then I'm coming over. Ṣé o ń bọ̀ níbí ni? Ọ̀dọ̀ ẹ̀ mo ń bọ̀. Babe, èmi àtàwọn wálé ń lọ Ìbàdàn. Babe, stop now. Which one is o fẹ́ lọ sí Ìbàdàn? No, me understand. You're always going to this Ibadan all the time. 2 weeks ago you went to Ibadan. Last weekend you were in Ibadan. So why this weekend again? Kini nǹkan tẹ́ lọ ṣe Ìbàdàn gangan? Mo fẹ́ mọ̀. Babe, kí ló mean by Ibadan again? Last week tá wà ń Ìbàdàn, ọ̀rẹ́ Wálé ló ń ṣe wedding. So wọ́n ní meeting kan tó fẹ́ ṣe pẹ̀lú contract tá ti ń build fún. So torí ẹ̀ṣá la ṣe ń lọ Ìbàdàn, so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Hey, it's fine. Tó bá pẹ́ kó fẹ́ lọ ṣe 1 or 2 things ni. Jẹ́ kí n tẹ̀lé ẹ now. Ṣé wọn kì í rí fẹ́ǹsì yín bí tẹ́ bá ń lọ ni? Ṣé wọn kì í rí ìyàwó àfẹ́sọ́nà yín bẹ̀ ni? I am going with you. Dúró dè mí lé, I am coming. No, babe ò lè tẹ̀lé wa lọ Ìbàdàn now. Èwo ni a rí ìyá rọ́mọ, girlfriend mi máa wà láàrin àwọn ọ̀rẹ́ mi, kájọ máa káàkiri. It's not done. Jẹ́mi, stop now. Oh, sorry. Stop now. Mi ò like nǹkan tó ń ṣe. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? I am coming to your place. Adẹjọ́ ń lọ sí Ìbàdàn yẹn ni. Ṣé mi ò ṣe rí mú ẹ mọ́ ni? Babe, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ tó fẹ́ mọ̀? Má jẹ́ káwọn boys sọ mí lẹ́nu náà. O lè lọ Ìbàdàn, so ìwọ wà ń lé, so a dé báyìí ní Monday. I am coming. Tí mo bá débẹ̀, then we continue from there. Babe, o lè lọ Ìbàdàn because àwọn máa tó ṣe tán sí àmì lọ Ìbàdàn, so má fi bẹ́ẹ̀ ni kó máa tẹ̀lé mi lọ Ìbàdàn. No problem. Kò ṣe. Babe, kí ló ń ṣe?
sọ fún ẹ pé ò lè ṣe nǹkan ṣe bí wàá tiẹ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu ó lè lọ. mo ti gbọ́ mo wà ń bàdàn à ń lọ Ìbàdàn àti ṣetán gbọ̀ngàn báyìí mi ò lè dúró gbé àti ṣetán. Babe, stop. Wait for me. I'm coming. Owó ló mọ̀ agídí yìí náà ni. Kí ló ń ṣẹlẹ̀ sí mi ní relationship mi? My boyfriend was in Ibadan 2 weeks ago. Last weekend. This weekend again. No, àjọ máa wà ní ìyẹn ò ń ṣe issue. We're going to be together. Rere wo nìyẹn? Ó ṣe máa jẹ́wọ́ nìkan. Yẹmi wà ń bí báyìí náà. Eré pápọ̀ fún ó lè mọ Yẹmi tó bá ti dá wá ojú àwọ̀ ẹ̀ kò yí ẹ̀ kí wọ́n á jẹ́ pé wọ́n ló máa padà fara kó bó ṣe ṣọmọ tí wọ́n complain pẹ̀. Àdúgbò yóò kò fọmọ ẹ lówó ni. Tó bá fẹ́ jẹ́ kí Yẹmi ṣe báṣabàṣa wá pẹ̀lú ọmọ mi. Ọmọ tó dẹ̀ straight bíi ti ẹni kò fi ṣe kejì o. Alright, má pẹ́ tó ránkó ń lulẹ̀ ni. Alright. Ìwọ náà máa take it easy pẹ̀lú àwọn ọmọ yẹn. You understand? Take it easy pẹ̀lú ọmọ tí mo ti fún lówó. Ṣé kí n máa ṣe agbọ́mọjú lọ́gbọ́mọjú ni? Níbo? Tó bá ṣe agbọ́mọjú lọ́gbọ́mọjú wa padà sí àsúnmọ́ ọmọ ń sá fún. Jẹ́ kí n súnmọ́ kan sá fún mi kán lè mọ̀ sára. Bá ti mú wèrè mọ́ wèrè kò sí nǹkan tó kàn. A ṣe wọ́n bí ò ṣe dá. Aláyé máa take it easy o. Oyè ẹ̀. Jọ ìgbà tó tún ní kó mo máa bọ̀ ọ́n sí i. Ṣé o ti wáyé pà ń lọ Ìbàdàn ni? One for the road now. One for the road ẹ tó mọ̀ kó tó máa di 2 for the road. Wọ́n náà ni àwọn rẹ̀ kákànṣẹ́wọ̀ kan kádẹ́ bọ́ sọ́nà. Agbómọ̀sùn mọ́jú ni máa yìí. Kí ló dé? Ṣafẹ́ ṣera wa léṣe. O ti máa ń gbàgbé pé o ti kúrò nípò tálákà olówó ní Yẹmi. Tálákà ló máa ń kà bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní tó bá ṣe lówó sí ló ṣe máa gbádùn òyìnbó sí, tó bá ṣe lówó sí ló ṣe máa gbádùn ọmọ sí. Àwọn olówó tèmi mò kí n lora wọn bẹ́ẹ̀ ló bá máa ń manage láì. Olówó tí ò sí ní street ni ẹ. Street làwa wà. Lórí títì ẹ títì ọlọ́dà. Ó ní lọ́wọ́ ẹ̀ ń pè tọ̀ mi wá ká lè mú un. Baddest. Yeah, what's up, Tomiwa? What's up? Office man. Kò ṣe. Tó ti fẹ́ ṣe tán because àti àwọn ọmọ tó ṣe tán sí wọn. Kò sí wàhálà, ẹ̀yin máa lọ, mo fẹ́ sáré gbé girlfriend mi, so máa join you very soon, I promise. O fẹ́ gbé girlfriend ẹ dání? Àní mo fẹ́ gbé girlfriend mi, máa join yín, máa bá yín bẹ̀. Why? Tomiwa, o fi ìbòyẹ kó gbọ́ ọmọ yẹn dání àbí? Girlfriend ẹ mà là ń sọ̀rọ̀ nípa yìí. Òótọ́ dẹ̀ rẹ̀ tún sọ ẹ̀yin dẹ̀ nìyẹn máa ń ṣe fàlàfolo ní ìsìn ló máa lọ rò bí àjọ ń ṣe the same thing ni. Ó máa fi òpè bá ṣe jọ ń ṣe náà nìyẹn bó tiẹ̀ jẹ́ pé bákan náà la ṣe jọ ń ṣe bọ̀ mí rò pé ó yẹ kó jẹ́ kọ́ ọmọ ẹ mọ́ ò ń ṣe torí tiwa àwa ò sẹ́ǹdó. 100. So kò sí nǹkan tó fẹ́ fà wá ṣe bọ̀ torí tiẹ̀ o gẹ́ẹ̀tì wọ́n ló fẹ́ má rí o jẹ́ kó jọmọ mi ló máa gbé o dẹ̀ lè má gbọ́ ọmọ máa rọ ọmọ ń bàdàn ṣáà mo bá yẹ ṣe ní last week. Okay, mi ò ní mú wa mọ́ bọ̀ ṣé Ìbàdàn náà ṣì ní ṣá. Oh yeah. But either way, mo ní 1 or 2 things láti tidy up níbi iṣẹ́ kí n tó máa bọ̀. So, màá ṣì join yín náà ni. Ẹ máa níṣó. Oh, get. Okay. No problem. I'll hear you later. No? Alright. Drive safe. Baddest. Oh yeah. Okay. Agbayi. Ṣé fi ipò fẹ́ káwọn ọmọ yìí wá náà ni àbí ká máa lọ? Most èèyàn ọ̀bọ̀ kan ṣe dandan máa rọrì máa pè pé kò nìkan máa dábọ̀ kó lè yà wá. Ó ti jẹ́ kó ń bọ̀ kó má dà wá kó jẹ́ kó dáwọn méjì kájọ ṣe one for the road. Ó ní lọ́wọ́. So ká máa dá ṣe lójú mi àbí. Ó tiẹ̀ kó mọ̀ mí kí ló kàn rú àwa ẹ̀. Àjọ yọ síra wọn. Èmi ò ráyè tó yẹn. Baddest boy. Mi ò kọ́ ajẹ́kù. Baddest boy. Kò má jẹ tiẹ̀ má jẹ tèmi lẹ́yìn yẹn. Yẹ mú tojú mi. Wẹ́rẹ́ boy. Àwọn mi ráyè. Wégè. Yeah. Mo ti gbọ́. Ọlọ́gbọ́n ayé kan lè ta kókó mi sétí aṣọ mi. Sọ́yà ìjímèrè sọ́yà.
aṣọ bàtà rẹ̀ tí rọ kọlákọlá ó ṣe tọ́tọ́ yá ni. Ara rẹ̀ tọ́lọ́kẹ́ ilẹ̀ ló ń bọ̀ ìjú mẹ́rẹ̀ ṣọ́ra Áfíríkà ní nǹkan tó dáa ṣá. Hello arẹwà. Tá a bá ní parọ́, Áfíríkà ní ẹwà tó pọ̀ o. Wo bó ṣe ṣerun sórí tó wá rẹwà lọ́pọ̀lọpọ̀. My bad. My name is Wale. Àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní Walex. And you? Igi lórúkọ. Ṣé igi owó ni tiẹ̀ ni àbígi ọlá àbígi ayọ̀? Igi ayọ̀. Igi ayọ̀. Wow. Ho ho ho. Ha ha ha. Arẹwà. Jọ̀ọ́. Wá gbígbé ayọ̀ sínú ayé mi. Kémi náà lè fayọ̀ ṣayé. Please. Ṣó dá ẹ lójú? 100. Mo ń travel ní mo rí arẹwà yìí. Mi ò mind tí mo bá lè gbé ẹ travel. Lọ síbò? Lọ síbi tí mò ń lọ. Ìgbà wo ló máa dá mi padà? Mo ṣèlérí pé láìpẹ́ máa dá ẹ padà síbi tí mo ti gbé ẹ. O ṣèlérí? Yes. Ọmọ líle. Ọlọ́gbọ́n ayé kan lè ta kókó mi sétí
Come on now, we've been friends. Ìwọ àti idiot yẹn ẹ fẹ́ kó bá wa right? Ṣé wà lẹ́ ń wù? Ẹ ṣe mistake alákọ̀ọ́kọ́. Ṣé o kẹ́kọ̀ọ́ ìlú ojú ẹni lẹ́kẹ̀jì? Ẹ fi gángan fọ́dọ̀ yóò tán. Síwájú mi báyìí máa ń wò kí ló ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé mi náà ṣe ẹran rírọ̀. Ẹ mọ̀ pé mi ń ṣe ẹran Kí rírọ̀. ọ̀dọ́ ìwọ yìí fẹ́ sáyé dáná. Yes. Ṣé o mọ̀ mi rí tẹ́lẹ̀? Igi ayọ̀ ló jókòó síwájú mi. Abíọ́lá ni. Ṣé o ti rí mi rí yàtọ̀ sí ibi tó ti gbé mi? Rárá o. Mi ò rí eré ìgbà àkọ́kọ́ tí mo máa rí ẹni. Inú mi dẹ̀ dùn pé o tẹ̀lé mi wálé. Tí mo bá bọ́ṣọ, ṣé ó dá ẹ lójú pé o lè wo ìhòòhò mi? Àìmọye o láti wò. Nítorí wípé mo fẹ́ rí òwò ẹ̀, òun náà ló jẹ́ kí n ní kó tẹ̀lé mi wọlé tí mo fi tiẹ̀ sórí bẹ́ẹ̀dì. And ẹ̀mí dẹ̀ ń sọ fún mi wípé ìhòòhò ẹ̀ tí mo fẹ́ rí ó máa yàtọ̀ sí òwò tí mo ti ń rí tẹ́lẹ̀. Kí n lọ rè wá òtẹ́ ẹ̀jẹ̀ Igitayo ẹ mọ́ bòóde o. Igitayo ẹ má bòóde o. Ṣé o gbọ́ ohun tí ń wí fún ọ? Ẹ mọ́ lọ bì kankan o. Bí n bá jáde ẹ mọ́ kúrò nínú igi o. Ṣé o gbọ́ ohun tí ń wí fún ọ? Ẹ mọ́ kúrò nínú igi o. Ẹ dákun ẹ ṣàánú mi o. Ṣé ẹ gbọ́? Ẹ ṣeun. Ẹ mọ́ jẹun. Ìgbà wo ló máa dá mi padà síbi tó ti gbé mi? Tí mo bá ti ṣe tán ni ìwọ ló wá kù sí lọ́wọ́. Tó o bá ṣe mí dáadáa, tó o gbé mi débẹ̀ tán pátápátá, mi ò ní pẹ́ dá ẹ padà. Àmọ́ tó o bá ṣe mí dáadáa, máa tún ṣe ẹ̀kan sí, máa tún ṣe ẹ̀kan sí, máa tún ṣe ẹ̀kan sí. Ẹ̀kan mi lè má tán o. Èrè rèé. Hey, Tamir. Hello, Yemi. Hello, babe. So, Yemi, o padà lọ sí Ìbàdàn yẹn. Adéọlá, mo sọ fún ẹ pé mò ń lọ Ìbàdàn náà. And you are telling me, of course, now. Tí wà ń Ìbàdàn. Mo sọ fún ẹ, mo ní mò ń bọ̀ lọ́dọ̀ ẹ, and you said òun lọ sí Ìbàdàn. But I was thinking you were joking. Not until ìgbà tí sales rep mi délé ẹ. Nǹkan tí mo ní kó lọ rà fún mi lọ́jà pé tí n bá délé mo fẹ́ sè fún ẹ over this weekend. Ló sọ fún mi pé òun ò bá anybody ní. And you are telling me yes now. Gbogbo mind mi ni pé I am spending this weekend with my fiancé. Wọ́n sọ fún mi pé o ti lọ sí Ìbàdàn. Kò sí problem. Kò send address ibi tẹ́ wá sí mi Ìbàdàn. I am coming there this. Láti wá bọ́kọ mi, of course. Babe, are you sure that you are okay? Are you okay? Babe, I'm fine. What is all this now? Babe, mo ti sọ fún ẹ pé o lè tẹ̀lé mi lọ sí Ìbàdàn. Mo fẹ́ ṣe nǹkan pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nínú wọn. Ṣé bí wà táwọn ọ̀rẹ́ ẹlẹ́jọ́ wà ń bẹ̀? Ṣé àwọn gbé girlfriend wọn dání ni? Come on. So send address. Bẹ́ẹ̀ mọ̀ pé ó dẹ̀ lè send ẹ̀ share current location àbí live location. Èwo ni kí n send address wọn bọ̀ Ìbàdàn? Because tí n bá send address yẹn sí o máa sọ pé okay torí ìfẹ́ ló fẹ́ pé àbò fẹ́ sọ pé torí kó má bàa jí mi gbé. Babe, ṣé kò tó ń torí ni pé kó má bàa. Ṣé o fẹ́ máa ṣọ́ mi ni? Ṣé ọmọ kékeré ni mí ni? So trust mi mọ́. Ẹni? Babe, come on. Ṣé
ṣó ọ̀pọ̀ wà ókè mo dẹ̀ yín sọ̀rọ̀ náà ṣe yín insist. Má stress mi ṣó máa ṣe lọ wọ mọ́tò nsìn wà lọ wọ mọ́tò wà dẹ̀ máa bọ̀ ń bàdàn. Mi send address kankan sí. Màá rí ẹ tí n bá ti dé. Whatever, ètò bá ti wù ẹ́ ni kò ṣe fẹ́ mi lẹ̀. Hello? Hello? Hello, babe. Stress mi bẹ́ẹ̀ ni pé kíní kan. So Yemi called fún mommy létí ni. O call fún mommy létí Yemi just because o lọ ṣe fàájì ní Ìbàdàn pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀. It's fine. Tó bá ti ń ṣe títí ẹ̀mí tó wáyé. Èmi náà máa ṣe tèmi ń bì. Tó bá ṣe àwọn tó sọ pé kò sí èjì ní side ẹ̀ mọ́, you need to settle down. But at this point, Yemi, wàá gbúròó gbọ́. Stubborn. Ti lọ ra ẹ lókùlù. Kí ló ṣẹlẹ̀ tó fẹ́ pa ẹ́? Ẹni tí ń wà bí gan jẹ́ kí n gbádùn mo kàn gbáriwo bó ṣe ń ṣọmọ yẹn. Kí ló dé? Nǹkan tí mi ò experience rí nílé ayé mi. Mo experience ẹ pẹ̀lú ọmọ yẹn. What's that? Ọmọ kò bá ọmọ kò tight. Bó dàbí ìgbà tó jẹ́ pé ọ̀gọ̀ngàn ló ń jà. Kò ó tún wá yọ̀ wọlé. Ọmọ gbogbo orí èèyàn ọkọ̀ wọn yìí oníwèé máa rìn yàrá. Wọ́n ló fa gbogbo kanra yẹn. Àwọn kanra mọ́ Gaza pátápátá ni o. Ringing tone, man. Damn it. Mo wá owó tí mo jókòó sí ìdílé ọ̀gbọ̀n dídé ni. Èrè boy. Bọ́dọ̀ bá máa ń ṣé mo lè lọ confirm ẹ̀ kí nǹkan tí ẹ mọ̀ bóyá lóòótọ́ ló ta èyí tàbí yọ̀ wọlé. Ọ̀gẹ̀ kò ṣáà ṣe kò ṣe fi tọ́ sí kó tó yọ̀ wọlé náà. Ọ̀gẹ̀. Okay. Ṣé mo lè lọ check? Lọ bá sọ̀rọ̀ tó bá gbà. Because mo ṣe like ẹ. Bad boy. Àdìmá ṣe àwọn mélòó lára ẹ̀ ṣé rúmi máa bá sọ̀rọ̀ máa sọ fún mi kó wọn gbọ́ wọ́n lè sọ pé wọn ò gbọ́ adé fowó sí pé òkè jẹ́ ká fún ẹ lówó kó fowó tọ́jú ara ẹ̀ náà. Stubborn. Ok yẹn lọ check ẹ. Aldred. Dídé o jẹ́ ìwà bíládé kan ara mi. Kí ló fẹ́? Ṣé ìwọ mọ̀ wípé wọ́n máa ń kí àgọ̀gọ̀ tó wọlé ni? Àbí yàrá ẹ débi? Wọ́n lè sọ pé ó dùn. Wọ́n lè sọ wípé òyìn ni ẹ. Ṣé lóòótọ́ ni pé ojú ara ẹ tight ó tún wá yọ̀ wọlé? Ṣé Wálé náà ló sọ gbogbo eléyìí fún ẹ? Yeah, òun ló ròyìn ẹ̀ fún mi. Èmi ni mo sọ fún. Èmi ni mo ní kó wá báyìí. Wálé, ó bá mi ní àjọṣepọ̀. Ó tún pè ọ̀rẹ́ ẹ̀ kí òun náà wá gorí mi. No. Òun kọ́ ló pè mí pé kí n wá gorí ẹ̀. Ibi tí mi jókòó sí ringing tone ẹ tí mò ń gbọ́, òun ló ń yí mi lórí. Èmi ni mo sọ fún pé kó jẹ́ kí n wá yẹ̀ wò. IGI AYO kò ní òun sí wa. Bá a ṣe máa ṣe nìyẹn. Of course. Bad boy thing.
Ilé nílé ọ̀rẹ́. Name your price. Iye tó bá ti fẹ́, mo máa fún ẹ. Oh yeah. Ẹ̀fìwà èyí ṣayọ̀, ẹ̀fìwà burúkú ṣẹwà. Ẹ̀wọ̀n rúyọ̀ náírà náà bí tó nígún mọ́. Nítorí owó, nítorí ọlọ́run. Ẹ̀fì gángan fún Jẹ̀ra, bí náà. Inú òun la wà iná kó tètè wá gbé wa. Òun dẹ̀ ló sọ fún mi pé òun ti ṣetán pé kí n bọ́ta mi ń láìka àwọn nǹkan báyìí o. Hello there. Ṣé bí wọ́n ló ní kí n bọ́ síta ń sìpò tí wàá ń ta? Mi àti Ládé kò dúró sínú oòrùn ni ò sí bí báyìí ní ó dẹ̀ mọ̀ pé mi ò láì gbogbo nǹkan báyìí. Sorry, má bínú jọ. Where are you? Mo ti fẹ́ yà sí street ní wàá rẹ̀ mi sí. Bí nǹkan tó sọ fún mi náà nìyẹn tí mo fi bọ́ síta. Wo má pẹ́ jàre. Ó dàbọ̀. Ọfà kí ló sọ? Ó lóun ti fẹ́ débi báyìí. Àwọn jàre inú ìyẹn kàn dúró sí náà. Ti sún wọn. Papa, how are you? Oh my goodness. Idera. Yes. Will you marry me? Yes. Yes, baby. Yes, baby. Shalom, mi jàre. Wo ni yes orí burúkú tí wọ́n náà ń pariwo gan-an. Yes wo ni. Idera now. Kí ló ṣe fún? Ó ṣe nǹkan kan gbogbo bálabàla tó ń ṣe iná ṣé kò tó torí ni. Kí ló fa gbogbo eléyìí ńsìn? Inú mi dẹ̀ dùn pé okay o tiẹ̀ mú flower wá fún mi o kò dẹ̀ ṣe gbogbo yẹn kò dẹ̀ máa lọ. O dẹ̀ ń gbé ring wá síbẹ̀. Ṣé mo tọrọ ring lọ́wọ́ ẹ̀ ni? Tí bá ṣe sọ fún mi now. Jọ́ ṣé mo sọ fún ẹ pé o ṣẹ̀ mí ni? Idera, calm down. O tún gbé ring wá ring ọ̀hún náà o tún mọ bó ṣe propose náà òun ló gbé upside down tó ń ṣe bálabàla yìí ó dẹ̀ ní pé kí n dìyàwó ẹ̀. Idera. Owó ní pé kí n calm down sọ pé kí n calm down kí n calm down. Máa lọ. Máa lọ. Hey babe. No, not at all. Let's go. Ali Malo. This kí ló ṣẹ̀gbọ́n tí wọ́n kúnlẹ̀? No. Yes, and your content ni mo pé ìgbà tí mo ti múra tán tí mo kọ dúró síta pé kí n kọ́kọ́ ṣe video kí n dẹ̀ ṣe content kan. Like I mean like prank? Yes, Yeah, exactly. yeah, Wo jẹ́ ká máa lọ. Bá mi sí mọ́tò. Yeah, now. Idera, ó gbé fún òun ní kò gbé fún plate ìfà bíbẹ̀ kí ló dé fún ṣe. Nǹkan tó ṣe yóò dáa. Jọ kí ni mo ṣe ń sìn? Bó mo fi pé bọ̀bọ̀ yìí nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan tó ṣe yìí lọ. Idera. Dani. He proposed. Owó ta ló ní ìdókòsí òkè ní ìdókòwò tí o ní sí tó wà. Ó dé mi ṣe wà ní o. Mo ti kúrò sùn lórí o. Olóhùn ṣògùn àwọn olè. Bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀. Wo ẹni tó wá sí? Òun ló ṣe gbogbo nǹkan fún mi bí mo ṣe rí. 5 years relationship. And so? Ìgbà tí wọn náà sọ 5 years yẹn ṣó dùn gbọ́ létí. Ẹ ṣe kò kún lẹ́nu tiẹ̀ gan ni. 5 years relationship nínú ìyà. Lẹ́ni tó jẹ́ pé gbogbo nǹkan tó yí bó ṣe wà ní èmi ni mo tún ń fún lówó. Tọ́mú àtìgbà tí mo ti ní ìtẹ̀wọ̀n ló ń fún mi lówó. O bí mo ṣe ń dírẹ̀sì ní sí gbogbo ẹ ti yàtọ̀. Ṣé yẹn ni kí wọ́n máa lọ máa bá dúró ní tí ò lọ ó tún bọ̀? Mo ń bọ̀ babe, mo ń bọ̀.
lẹ́ni tó wá propose tó gbé flower wá tó tún gbọ́ ọ̀kadà wá síbẹ̀ kó tiẹ̀ gbé pàràrà dání kò gbé mọ́tò kékeré wá. if the Emma starts láti be con now, you guys will be great one day. Grace ni kémi jókòó tí kí Àjẹmí pa wo jẹ́ ká máa lọ. Èmi ò lọ tó wáyé pé tìyẹn mi ò lọ. I'm not going. Wo àwọn máa sọ̀rọ̀ Sátidé ṣọgbọ́n báyìí ẹ má fi gbogbo content yẹn máa ṣe Sátidé. Ìdẹ̀ra. Okay. Ẹ má bínú torí Ọlọ́run. Ẹ wò Ọlọ́run máa ṣe ẹlòmíì Ọlọ́run máa ṣe fún yín. A ṣe ìhà yín, a ṣe fún yín. Ṣé ti gbọ́ ẹ má bínú. I'm sorry. Mission accomplished. This is my judgment. Ọmọdé prison by one fún láṣọ. Number 57 lower lọ́rùn fún láṣọ. Oṣù lẹ́nu ṣètò ní ọjí. Ṣé kò sí? TH is the congenital heart defect. Sir? Ó jẹ́ àrùn tí wọ́n máa ń bímọ ọmọ. Are you serious about this? Very. Àsìkò ẹkún kan lẹ́lẹ́. Ẹ bá péjú báyìí lọ láti yọ mí kúrò ní ìyá ìmọ̀dé tí mo wà yìí. Ẹ̀mí mi lè pín síbi. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ilé. Ẹni kan fi èèyàn kan fi replace ọkọ ẹ̀. Á fi kan gbà kan ni o. My love, I won't stop sending you all these gifts in this world until we melt again. Sekinat, I love you. Dad. Ma. Kí ló fẹ́ gangan? I miss my dad. Come home. I'm missing you. Mo jíjú ti bá mi nínú gbọ́. Ọ̀nà òrìṣà láàlẹ̀ ni mò ń tọ̀. Fẹ́ kó lọ sí mọ́ṣúárì. Mo tó wà lẹ́yìn ọ̀pá. Ó ju ìjẹ́lẹ̀. Sọ̀rọ̀ ń bẹ̀. Ṣé pé wọn ò ní dádì àlùmọ́ ẹ̀ wá látijọ́ ẹ̀? You are very stupid. Mo ní láti gba gbogbo ọ̀nà tí màá fi jáde bí ara mi níbí. Ṣé kò sí? Ìyàwó mi, there is a problem. Àwọn mi kì í fi máìkì yín kì í fi kọrin lálẹ́ ìsà. Ṣé o ro ọ̀rọ̀ ìdàdà ṣá? Ní èrè lówó lọ́wọ́, kẹ́bí mi máa rọ̀ pa. Life is about risk. Tá bá sọ pé kò ní work tó bá lọ work nǹkan. And what if it doesn't work? And what if it works? Adáyé ti kú. Ẹ lè gbé ọ̀pẹ sórí sàárè wọn. Àtúwá pé bẹ́ẹ̀ ni ẹ lè rí kọ́kọ́rọ́ ìgbà lónìí tó bá lọ bẹ́ẹ̀ bá. Ọmọ sẹ́yìn ni. Mọ́jọ́ mọ́ èkìtì pupa lójú olùsọ. Ibi tẹ̀ ti sásá fẹ́ jọ́. My husband. How about you, Shiri? We have 10-12 million. Péré. 12 million. Gbẹ̀ngàn l'accident 12 million. Gbẹ̀ngàn l'accident. My baby. Ẹ jọ fún baby mi nǹkan. No, it's password. Sure. It's my baby. Ẹ̀yin nìkan lẹ́tọ́ padà wá ní. Ìbẹ̀ náà lọ gbọ́ gà lẹ́sàn. Bọ̀ ṣé wọ́n pé second chance torí gbà yìí. I know. So o need láti lò carefully. I'm so disappointed. But it's already a lot. Bí àwọn ọmọ ìmàrí dáàdì wọn ní condition yẹn. What happened to your leg? Yes, sir. My life has been a mess. Shilon Shimi became parami. Kàkà kí kò má jẹ sisi, a máa fi ṣàwádà mi o. Kí lẹ fẹ́ gan-an látọwọ́ mi? You are my life. You are my everything. Well, let me see more film me. Without you, I am nothing. Please. What does he want from me? You shitable call as a wife. Ah!
kan ròyìn kéèyàn bá bẹ́ẹ̀ bó ṣe ròyìn ẹ̀ ó tún dùn jù bẹ́ẹ̀ lọ ṣé lóòótọ́ ní gbogbo ara ẹ̀ tight ó tún wá yọ wọlé jọ ṣé wọn kì í lo bẹ̀rẹ̀ rárá tẹ́lẹ̀ ni o kì í lo okùn kẹ̀ ojú abárí ojú ẹ̀ náà ní bí wọlé òní ni kò ní dọ̀la ẹ̀yìn a mọ̀ pé n ta fẹ́ ṣe ẹni orí yóò dilé ni o bá a bá ti ṣe tán bí wọ́n ṣe ní ká fi epo yìí ṣe ọmọdékùnrin yóò gbọ́dọ̀ gégi níṣojú wa o lẹ́lẹ́lẹ́ ilé yá ni o. Onípàdé pẹ̀lẹ́ bọ́ra òun tí ó dùn mí fún ẹ ọjọ́ ayọ̀ lọ́jọ́ ẹ òkú ẹ̀ ń ṣòkú ọ̀fọ̀ torí mi ò bẹ́ lọ́hùn kó kú báyìí ọwọ́ àwọn ọmọ ẹ ti tó wájú eléré ṣó gbọ́ dúró ẹ wò wọ́n ṣe ní àṣeláṣe yìí o ẹ wò ẹ má jẹ́ ó bu wá lọ́wọ́ o ká má fọmọ di ká má fàyà di ká má fọkọ di kí nǹkan kan má ṣe wá o ká má gbóná òdì ká má gbóná àárẹ̀ wọ́n bá ti ń gé báyìí gbogbo àwọn ẹbọra kẹbọra tó wà ń bẹ gbogbo wọn ò fi bí báyìí lẹ o bẹ́ẹ̀ ni kò jẹ́ o ó ti ṣe o ó ti rí bẹ́ẹ̀ wọ́n ṣe ní àṣeláṣe yìí o n má fọmọ mi ro kí n má fi ìyàwó ro kí a má fi ẹbí kankan nínú gbogbo wa ká má fi ru o ó yá ẹni dúró gbé ẹni ò rí yọ. ọjọ́ dẹ́dí dá ọjọ́ dẹ́dí dá ọjọ́ dẹ́dí dá ọjọ́ dẹ́dí dá. ọjọ́ dẹ́tí dá iná tẹ̀dẹ̀ lẹ́yìn aṣoṣo já. mo dìde lórí ẹ̀ tí mo dẹ̀ ṣe dìde lórí ẹ̀ mo kàn tí ẹ̀ ń bá sọ̀rọ̀ mo kàn rí pé ó kàn sọ̀rọ̀ inú ó dẹ̀ dákẹ́. kí ló fi bá sọ. kí ni mo fẹ́ fi ba alájọṣepọ̀ mo kàn bá alájọṣepọ̀ náà ni mi fi kọ́kọ́ bá alájọṣepọ̀. ọtí èmi náà bá alájọṣepọ̀ tí ò kú. wọ́n lè má ṣe báyìí fún mi ṣóṣe mọ̀ mí ni kí ni mo fẹ́ lò mí lò ń kọ́kọ́ fún mo kàn tí bọ̀ wọ́n dẹ̀ yọ ló dẹ̀ di pé ó dákẹ́. igi ṣàbí kọ́ mọ̀ ìtìkú igi ìtìkú. yé mi mọ́ àti pààyàn fẹ́ pé báyìí ta fẹ́ pé tẹ̀lé fámìlì igi ta fẹ́ pé. ẹ fi wá èyí ṣayọ̀ ẹ fi wá burúkú ṣẹwà ẹ wọ́n rúyọ̀ náírà bí tó ní kú mọ́. obìnrin ò kú sí mi lábẹ́ rí obìnrin tó kú sí mi lábẹ́ mo ti ló kó èèyàn lọ́rùn mo ti pààyàn. ká ní mo mọ̀ ní mi ò bá ti má jẹ́ kó ṣe ó bá ti sọ fún mi pé kí n má ṣe mi ò ní ṣe ṣùgbọ́n mo pé mo máa ń gbọ́rọ̀ sí ẹ lẹ́nu right. ìwọ yes. wàá
gbọ́ràn pẹ̀lú condition tó wáyé. Kí la fẹ́ ṣe? Kí ni nǹkan tá a máa ṣe báyìí? Kí la máa... Kí ni nǹkan... àbí kí n lọ sí police station kí n lọ report ara mi pé mo ti pààyàn. Police station? Yes. Ó fẹ́ ká ṣẹ̀wọ̀n. Ẹ̀wọ̀n. Gòkè mo lè sọ ọjọ́ kan ládọ́pin alábàárà dẹ̀lẹ̀ jẹ́jẹ́ ìjímẹ̀rẹ̀ ṣọ́gígùn ó máa bà kùngì aládìí ọlọ́gbọ́n ayé rẹ̀ ó tẹ̀lẹ̀ jẹ́jẹ́. Ọlọ́gbọ́n ayé kan lè ta kókó mi sétí aṣọ ni. ọ̀rẹ́ mi wálé bọ̀bọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló tó gbéyàn wá kí ló tí mo gbéyàn wá mi ní gbéyàn kí ẹ ṣe máa wọ́mọ kí mi lóru. My bad. ọ̀sọ̀ ṣé lọ sí lórí ìṣọ́. kí ló ṣe ẹ́ like this attitude. Whatever, come home. You're shut now. Yẹmi dà kí ló ṣe ẹ́ sórí ò bá ràn jújù bẹ́ẹ̀ lọ ojú ẹ lórí eléyìí o ètè ò ní bá ń bẹ. Oh baby, I'm here. Babe! I'm not too far away. Alright. This is beautiful. What do you expect? Oh, baby, I'm ọ̀rẹ́ mi. I need taste now. What do you expect? Kí ló tó gómìnà wá bí. Ṣé image. Same thing lòun náà ń béèrè lọ́wọ́ mi ta. Ìwọ náà tún ń béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ tágbọ́n mọ́ wa. Is there a problem? Ṣé mo rí mi kan tẹ́lẹ̀ ni? It's like I'm not welcome. No, come on. It's whenever they see beautiful damsel like you, they overreact. Because you look beautiful, that's the reason why. Kí ló ṣẹlẹ̀? Ṣé yàrá mi kì í ṣe pé ti lọ kẹ́rù síbẹ̀ o? No, o lè wọ́bẹ̀. O lè wọ́bẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ibẹ̀ ni mo gbé ọmọ tí mo gbé wá sí sọ. So yàrá wo ni kí n lò? Lọ́nà ti left. Room tọ́jú ẹ̀ tó máa ń lò. Ó wà lára yìí. Jẹ́ kí n kúkú lọ freshen up. Mighty freshen up. Yẹn fún ẹlẹ́yẹ kan náà so that wàá lè wẹ̀ méjì papọ̀. Ọmọ ọ̀tá wà láwọn tó ń lò yìí. Okay, I'm still not freshen up. Let me just wear something sexy, change my clothes and... Come on! Mímọ́.
ṣẹlẹ̀ tẹ́ ń gbọ́? Tẹ́ tó gbọ́ mọ́ wa. Ìkànnì yín ti fẹ́ wọn rí. Reaction nìyín látìgbà tí mo ti dé. Ìwọ ló ti fẹ́ rí àbí? Eléyìí ṣọ́ rere o. Kí ló ṣẹlẹ̀? Wàhálà ti wà nílé yìí o. Wàhálà ti wà. Wàhálà ti wà nílé yìí. Nínú ilé wàhálà ló wà, ṣé lè sọ̀rọ̀ ni? Kí ló ṣe yín? Ó wà nílé. Àti pààyàn. Ọ̀dẹ̀ ìwọ lè pààyàn. Ìwọ yìí lè pààyàn. Ọ̀dẹ̀. We are not joking. Àti pààyàn. Ó kú wà nínú room tó máa sùn. Ó kú. Ó gbọ́ ni. Torí ẹ̀ la ṣe ń bẹ̀rẹ̀. Ti pààyàn. Má pariwo. Pariwo. Kó tó ṣẹlẹ̀ ni pé mo pọ̀ mọ́. Nígbà tí mo gbé wọlé. Òun náà sọ pé òun fẹ́ gbé. Sọ pé ṣe gbé. Àjọ gbé ọmọ ṣe ká dé mọ́ wa lọ́wọ́ nìyẹn. Ọmọ yẹn ti kú. Ọmọ yẹn ti kú. Òkú sọ̀rọ̀ ní ìlú èrò rẹ̀ ní Súrẹ́. Torí ẹ̀ la ṣe sọ fún ẹ pé kí ló dé tó ṣe gbéyàn wá. Báwo ni mo ṣe fẹ́ mú kẹ́tì báyìí? Now, bá a ṣe máa gbé kúrò nínú ilé olùkọ́ sánú. Bá a ṣe máa gbókù ṣé ni mo bá yín pòkù ni? Bàbá rẹ̀ wọ báwo lọmọ tó gbé wá ṣe máa kúrò nínú ilé. Kí ló fẹ́ ṣe? Kí ni sọ̀rọ̀? Báwo lọmọ yẹn ṣe máa jáde? Tá a máa lè gbé òkú tá a pa wọ́n nínú ilé. Báwo la ṣe máa ṣokú? Yes, òkú tá a pa. What do we do? Okay. Ẹ jẹ́ kí n kọ́ bọ̀ ọ̀tẹ̀. Calm down. Báwo ni ń gbọ̀n báyìí? Ìjọba ní pé ọlọ́kùnrin kan sọ fún ọ ló ṣẹlẹ̀ sínú ní calm down òkú là sọ wọ́n yìí. We're in this together. Yes. Thank you. So chill. So what do we do? Ẹ ti pààyàn. Ó ní kí n bá. Ẹ ti yàn ní. Ó ti kú. Ẹ̀wọ̀n rèé, ẹ̀wọ̀n ti ṣú ọ. Ẹ lọ ẹ̀wọ̀n. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. A máa ṣe wọn. Ẹjọ́ nígbà tẹ́ ẹ pààyàn kí lè expect? Ibo lẹ rù bá kán rán yín lọ. Ṣọ́rọ̀ ẹ̀wọ̀n là ń sọ yẹn bí bá ṣe máa wá solution sí nǹkan tó ṣẹlẹ̀. Stupid! Ẹ̀yin méjì lórí ọmọ èèyàn kan. Kí ni mo máa sọ fún yín? The best thing I can do for you guys right now. The best thing you can do ni pé kí ni? I will get you guys a good lawyer. Kò yẹ yín. Cause kẹ́ máa ṣẹ̀wọ̀n yẹn rọ ni. Kò sí bí mo ìfẹ́. Kò tó ṣẹlẹ̀ bó ṣe kọ́ mi lára kò sí pàmílẹ́kùn tó bá fi mú wà ní regret pé mo mi láyé. O tún fẹ́ mú mi. Ìkókó ṣe kó jẹ́ kó bá sọ ni. Kó fà solution fún wa. Kí n fà solution fún ẹ. Jẹ́ kó lọ sí station. Má gbọ́ kó tó sọ. Kẹ́lí ò lè ṣe mistake. Mistake ìpàdé. Kò yé mi. I don't mean. Kí ni solution? O ń béèrè lọ́wọ́ mi. Kò yẹ kó máa sọ. Sórí ẹ̀ ò dàrú. Kí ni solution? Ṣé mo bá yín gbé ni? Àbí mo bá yín bá sùn? Aláyé kí ló fariwo? Kí ló fariwo? Ẹ̀wọ̀n yẹn náà ni. Ẹ̀wọ̀n yẹn náà lè máa ṣe. Kò sí wàhálà. Lọ sí station. Kò lọ sọ fún ọlọ́pàá wípé àwọn ọ̀rẹ́ méjì. Jẹ́ kó lọ sọ fún wọn ní station wípé àwọn ọ̀rẹ́ méjì o. Wọ́n ti bóbìnrin lájọṣepọ̀. Wọ́n tẹ̀ japa. Ó ti kú. Ṣé mo yín ṣe lórí ẹ̀ náà ni? Bára ẹ ṣe ń gbọ̀n lórí ẹ̀ náà lélẹ̀. Àlàyé bá wá solution bó bá wá kọ́ tó yàn lóyún. Àwọn tiẹ̀ ló ṣe mí jù. Ṣùgbọ́n pé òun pẹ́ ké. Òun tiẹ̀ ṣe lè survive. Bọ́ ìwọ. Máa fi yà jẹ́. Mo rò bí apáǹkì lẹ̀ ń ṣe mí. Mo rẹ̀ ṣe mí láti practice solution. Gòkè mo lè sọ ọjọ́ kan ládọ́pin. Alábàárà dẹ̀lẹ̀ jẹ́jẹ́. Ìjímèrè ṣọ́gígùn. Ó máa bà kùngì aládìí. Ọlọ́gbọ́n ayé rẹ̀. Ó tẹ̀lẹ̀ jẹ́jẹ́.
ọlọ́gbọ́n ayé kan lè ta kókó mi sétí aṣọ ni. Ṣọ́ra o, ṣọ́ra ìjímèrè ṣọ́ra. Ṣọ́ra o, ṣọ́ra o, ṣọ́ra ìjímèrè ṣọ́ra. Oh, there she goes now. Only now. Ajá lọ ni. Ìjọ lọ́bọ̀. Babe. No, babe. I first I had drinks. Exactly. Maybe one or two things that only my people know the times I've been shifaji. Drinks ẹ fẹ́ lọ ra yẹn náà ni mo fẹ́ tẹ̀lé lọ ra. Padà sínú ilé jọ. Etí ẹ di ni. Èèyàn sọ fún ẹ pé àlejò ọlọ́pàá fẹ́ lọ ra nǹkan. Àlejò dúró. Padà sínú ilé jọ. Hold on now. Ẹ ní sùúrù o. Ẹ fẹ́ pa mí bẹ̀ ṣe pa bí. Kí ló mean kò fẹ́ pa ẹ mọ́jú? Fi mí sílẹ̀. Ẹ wo gbogbo nǹkan tẹ́ ń sọ látẹ̀ǹkan ni mo gbọ́. Gbogbo nǹkan tẹ́ sọ pátápátá. Ṣé rí mo ní sùúrù ni bẹ́ẹ̀ ṣe yí bẹ́ẹ̀ ṣe gbé tẹ́ gbé sínú mọ́tò tán tẹ́ fẹ́ máa lọ ní sí bọ́tà. At this junction ẹ jẹ́ kí n máa tẹ̀lé yín lọ. Ẹ fẹ́ fi mi nìkan sílẹ̀ nulẹ̀. Ẹ fẹ́ fi mí sílẹ̀ kókò wa máa yọ sí mi nulẹ̀. Babe, you know what? Jẹ́ kí èmi àti méjì jẹ́ ká sì sọ̀kọ̀ drop as much as now. Jẹ́ ká sọ̀kọ̀ padà please I'll see you. No. Ẹ lè ṣe bẹ́ẹ̀ o. You guys can try that. Please. Kí n bá sọ̀rọ̀. Jọ náà wá fi bẹ́ẹ̀ yín. Babe, what do you want us to do? Ẹ jẹ́ kí n máa tẹ̀lé yín lọ. We are in this together. Èmi nìkan ò lè dúró síbí báyìí. Tó bá lọ yọ sí mi ńkọ́. Èmi nìkan ò lè dúró síbí báyìí. Ẹ̀rù ń bà mí. Kí ẹ dẹ̀ máa wo àìmọye èèyàn tó ti pa wájú mi o. Kò ṣe nǹkan kan fún mi o. The only thing ni pé mi ò kàn lè dúró síbi tó bá ti pa ni. Mi ò ní sọ nǹkan kan. Ṣebí mo rí mo dẹ̀ bọ́ síta wá báyìí. Ẹ jẹ́ àjọ máa lọ. Ẹ jẹ́ ká jọ máa lọ. Àtijọ́ wà nú ẹ̀ nìyẹn. Let's go. Kí lẹ fi o? And again bá ṣe ń pẹ́ ń bì báyìí tí òkú yẹn tó bá ti ń pẹ́ jù ó máa bẹ̀rẹ̀ sí ni ó máa gan ni àti gbé bọ́tà máa le o. Let's go. Ẹ jẹ́ àlọ́. Let's go. Chill now. I'll join some babe. Ilé wọn mo ti lọ gbé. Wọ́n dẹ̀ mọ̀ pé mo gbé kún lé. Wọ́n dá mi mọ̀ ń bẹ́ẹ̀. Ọmọ ìtìrí gbogbo nǹkan tá a ṣe. Kò sí kankan, mo trust ẹ. Ṣé bá ti jọ wà náà ẹ báyìí? Wọ́n mọ̀ pàjọ débì ni. Tó bá lọ rojọ́, wọ́n máa ro bájọ́ pa mí. A stranger is involved. No, now she's my girlfriend. Now, come on, guys. Kì í ṣe stranger. Let's go. Let's go now. Gòkè mo lè sọ ọjọ́ kan ládọ́pin alábàárà dẹ̀lẹ̀ jẹ́jẹ́ ìjímèrè ṣọ́gígùn kó má bà kùngì aládì ọlọ́gbọ́n ayé rẹ̀ ó tẹ̀lẹ̀ jẹ́jẹ́. Ọlọ́gbọ́n ayé kan lè ta kókó mi sétí aṣọ. Kí ló ń ṣẹlẹ̀ nígbà yẹn káàlẹ̀? Good evening, officers. Belt mọ́tò mi bá ṣe ń bọ̀ nsìn ó já lórí eré ni. Ẹ̀kọ́ wa jábọ̀ wàá rò lọ sínú gbóyè. Bẹ́ẹ̀tì mọ́tò já nǹkan rò èwo ló ṣẹlẹ̀ gangan. Ó ti mọtí díẹ̀ ní sá belt ni so I'm trying láti wá nǹkan tá lè fi so papọ̀ àmì ká fi manage délé. Are you sure? I'm very sure, sir. Talent tó wà ní mọ́tò yẹn. Oh, that's my girlfriend, sir. Officer, address the person, please. It's girlfriend, sir. I'm not worrying here. Don't panic. Kò sí kankan. Ọ̀gá tí wọ́n ta mí báyìí.
Are you okay? I'm fine. Báwo ló ṣe jẹ́ sí ẹ? Boyfriend mi lele kò láwọn ọ̀rẹ́. Are you sure? Yes, sir. Lọ́dọ̀ ṣe wá káwọ́ kò báyìí, ṣé kò sí? Bóyá máa káwọ́ ni. It looks suspicious o. Check behind fún dáadáa. Kò sí ọkọ bẹ́ẹ̀. Owó ọ̀rẹ́ òye mi ló dábẹ́ ẹni tó tọ̀ sára yìí. Officer, check that car inside the boot for me, please. Kálẹ́sà. Ẹ kíra rí kí ẹ báyìí lè wọlé sínú mọ́tò yẹ ẹ wọlé ló yẹ ni. Àti ń wá ru yín ti pẹ́ àti ń wá yín ti pẹ́ gan ni o ṣé ẹ rí dẹ́ gbélé yìí dẹ́ gbélé àdúgbò tí àtẹ̀mí ti jọba ẹ fẹ́ wá sòkú sí. Òkú tẹ gbélé ó yẹ sójú rẹ̀ ẹ sójú. Ok ẹ lè sí. Òkú lẹ gbọ́. Wálé. Yeah. What is going on? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Èèyàn méjì láàrin ọjọ́ kan. Ṣé Wálé? Let's go. Mistake ni wọ́n pa èèyàn. Okay, jẹ́ ká gbà pa lákọ̀ọ́kọ́ mistake ni. Ìgbà tá pátá gbé débi tá ti fẹ́ sọnù. Ṣé lè kejì ń ṣe mistake náà tún ni? Yóò bá tún àṣírí everything náà. Kò yẹ just chill. Sorry, èmi ò lè tẹ̀lé yín lọ sílé o. Kẹ́ má lọ pa èmi náà. Bọ̀ kí ló ṣẹlẹ̀ tẹ́ ń dá wa dúró? Ṣòtì go away. Àwọn people yìí tó bá tẹ̀lé wọn, wọ́n máa pa wọn náà. Yes. No, now. Come on now. We've been friends for way too long. They wouldn't do that to me now. They wouldn't do that to you. Friends, kò sí wàhálà. Sorry,
ojú àwọn tèmi. babe. kí ló tó jẹ́ kó lọ. kí ló tí mo jẹ́ kó lọ bí báwo kí ló mean. ìwọ àti idiot yẹn ẹ fẹ́ kó bá wa right. ṣé wà lẹ́ ń wù ẹ ṣe mistake alákọ̀ọ́kọ́ ṣó yẹ kẹ́ pààyàn lójú ẹ̀ lẹ́lẹ́kejì kí ló ṣe yín ẹ má try anything funny o ẹ bọ́ síwájú mi báyìí kí n máa wò yín kí ló ṣẹlẹ̀ ẹ mọ̀ pé mi náà ṣe ẹran rírọ̀ o ẹ mọ̀ pé mi ṣe ẹran rírọ̀ o ẹ mọ̀ pé mi ṣe ẹran rírọ̀ o so ẹ take care so tó bá yẹ pé nǹkan tó ń rò nìyẹn ọ̀gbẹ́ni jẹ́ kó dá ìsinú ọkàn ẹ báyìí o ọmọ yẹn mo lọ gbélé o wọ́n dẹ̀ rí mi mo sọ fún yín tẹ́lẹ̀ o ẹ bá wọn ọmọ yẹn jáde o ẹ jẹ́ ká wá bá ṣe máa rí dẹ̀ ká bẹ̀ ká bá sọ̀rọ̀ cause we can't continue killing people right. Kí ló ṣẹlẹ̀? Ẹ méjì fẹ́ jókòó sẹ́yìn mi. Bọ̀bọ̀ bọ́ síwájú kó wá jókòó jọ. Bọ́ síwájú kí ló ṣẹlẹ̀? Ìwọ gan wá tiẹ̀ bá drive jẹ́ kí n jókòó sẹ́yìn ẹ̀ méjì. Ó yá ẹ wọlé. Swear with my life you guys are going down. You lórí burúkú yìí. Wọ́n lọ́rẹ̀. No man hang out. Let's just sit down, let's just drink. Ẹ kú ìrìn. Ṣé láfíà ni? Ṣé ohun tẹ́ lọ ṣe? Ṣé ó yọrí sí rere? Ṣé nǹkan tẹ́ lọ ṣe? Ṣé dáadáa? Àgbá yígíyígí, àgbá kùtù yàgbàrá. Èyí kan ti ń jẹ́ egungun ojúgun. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀. Ẹlẹ́yin ó pa èmi Igi Ayọ̀ tọmọtọmọ. Ẹ pa Igi Ayọ̀ tọmọtọmọ. Ayé yín ò gún mọ́. Ẹ pa ayé kalẹ̀. Ayé yín ò kalẹ̀. Ẹ pa Àgbábìrìmọ̀. Ìtí ṣe ìkẹta ọmọ. Ayé yín dòkùnkùn bírímù lónìí. Mo sì bá yín dáná lẹ̀. Ẹ wá lọ jẹun. A ti rẹ̀ yín látàárọ̀. Ẹ dúró bẹ̀. Níbo lẹ rò bí ẹ lọ? Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mú, àbámú, Elédùà tó ṣílẹ̀kùn ọjọ́ òní. Ó yẹ ẹ̀tí. Kí ẹ̀yin kí ó parẹ́. Gbogbo ohun tí n bá bá yín sọ, òun ni kẹ́ ẹ máa gbọ́.
ẹ wá jẹun. Oya, ẹ ṣí kẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ báyìí báyìí. Ẹ̀yin kí o parẹ́ gbogbo ohun tí n bá bá yín sọ òun ni kẹ́ ẹ máa gbọ́ ẹ wá jẹun. gòkè mo lè sọ ọjọ́ kan ládọ́pin alábàárà dẹ̀lẹ̀ jẹ́jẹ́ ìjímèrè ṣọ́gígùn ó má bàa gùngì aládìí ọlọ́gbọ́n ayé rẹ̀. Tẹ̀lẹ̀ jẹ́jẹ́ ọlọ́gbọ́n ayé kan lè ta kókó mi sétí aṣọ mi. Rúbẹ̀ ọmọ ẹlẹ ìlú á fún un kí ló ṣẹlẹ̀ náà o check time ẹni. Actually ẹ má bínú èmi àtàwọn ọ̀rẹ́ mi ní àjọ ń bọ̀ mọ́tò wọn wá bàjẹ́ sí ọ̀nà wọ́n á wò pé kí n máa fi ẹsẹ̀ lọ sílẹ̀. yí kan yí 360 kan yí bá yí aláyé yí má lọ ṣe ṣàfihàn o. o lè bá fẹsẹ̀ rìn káàkiri wo time now. ìdán mi ọbẹ̀ ti sọ wàá ṣeré ọlọ́. ẹ kalẹ̀ sà.
àlàyé pé lórí ẹ̀jà rẹ̀ ó yẹ kó jánà ṣe bíbá ìjọba tó ti ń ṣe play ni. ẹ sọ pé. tí wọ́n gbogbo ibi tó ń wọ̀ yẹn pátápátá kò sí nǹkan kan òtẹ́ tó lè rí ń bẹ̀ ó ti yí ẹ̀ but me I get my apathy here he get him own o òun náà tún ní tiẹ̀ ń bẹ̀ yẹn ó ti yí ẹ̀ kan choose ìwọ kan choose ẹ̀yọ̀ kan. ọbẹ̀ járe. ẹjọ́ torí ọlọ́ èmi ò fa pàtẹ́ mi ì fẹ́ ó dá mi ò fò tẹ ẹ kò jẹ́ kí n máa. ìdáwọ̀ mi jẹ́ kó gba abẹ́yẹn kó má gbà bí. túmọ̀ kan máa pariwo jù bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀la kò sẹ́ni bọ́dí tó máa rí ẹ o. dákẹ́jọ́ kó pariwo dọ̀la ó mọ nǹkan àwọn afọ ẹ lápá tí ń bí ló ti yí ẹ everything la máa fi wà á máa tẹ́ ẹ lọ́rùn. ok gbà báyìí má wọrí má wulẹ̀ choose ẹ ká kàn fún ẹ lọ́wọ́ gbà báyìí ọ̀gbẹ́ni àwọn ẹrú fún àwọn mẹ́rin gbà báyìí kan yé ọbẹ̀ ẹja rèé o. kò jẹ́ kí mi máa lò ó. ẹ kí ni. Aliyah ń gbọ́ ìwọ náà ti ní boyfriend. I am talking to you. Aliyah mo ń bá ẹ sọ̀rọ̀ dẹ̀ ń tẹ fóònù ṣó wà okay. Drop that phone. àfi mi ò kí ń ṣọmọdé mọ́ náà. lẹ́nu ẹ̀ wọ́n kì í ṣe ọmọdé. sọ fún mi ṣé bó ṣe wà báyìí are you still a virgin. ṣé mo sọ pé mi ò kí ń ṣe virgin mi ò sọ fún yín bẹ́ẹ̀ mi ò sọ fún yín. má wọrí ọ̀rọ̀ ẹ ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi ó máa lọ sílé wàá lọ pack gbogbo ẹrù ẹ wàá máa gbé pẹ̀lú mi because mo ní láti bẹ̀rẹ̀ sí ní máa mójútó ẹ yes mo ní láti máa mójútó torí ìwọ ọmọ ọ̀rọ̀ ọ̀fẹ́ yé mi mọ́ gbogbo nǹkan tó ń ṣe ń lé pẹ̀lú mọ́mísí you can't do that with me yes so that's why you are going to your house to go and bring your loads and be living with me. kí wàá máa gbé pẹ̀lú. yes. pẹ̀lú. yes. ẹni tó yẹ ká máa kanra bí ẹni tí kò ń ṣe mi ò lè gbé pẹ̀lú. lẹ́nu ẹ̀ are you okay? ṣé o wà okay are you normal? òun sọ fún mi pé mi máa ń kanra bí ẹni tí nǹkan ṣe lẹ́nu ẹ̀ máa gbá ojú ẹ. ẹ̀rí nǹkan tá a ṣe sọ nísìn àìsí sọ̀rọ̀ ọ̀tẹ̀ sọ pé máa gbá mi létí tí wọ́n mi gan bùyín rí wọn sọ bẹ́ẹ̀ ṣe mi gan rí. mo ti. babe kí ló ṣe. Aliyah go inside go. Oh my God. What happened to her? Go inside. Is she fine? Go inside. Babe. Idira. Oh. Idira. What happened? Ah, Jesus. Idira. What happened? Lade. Ìyá Jẹ́mi. Ṣẹlẹ̀ Idira, talk to me now. Nǹkan tó ṣe mí. Mo gbàdúrà fún ọ̀tá mi kọ̀ọ̀kan. Yóò dé Jésù kọ́. God. For me I get my apathy here. He get him own o. Òun náà tún ní tiẹ̀ ń bẹ̀ yẹn ó ti yí ẹ̀. Kan choose ìwọ kan choose ẹ̀yọ̀ kan. ọbẹ̀ járe. ẹjọ́ torí ọlọ́ èmi ò fa pàtẹ́ mi ì fẹ́ ó dá mi ò fò tẹ ẹ kò jẹ́ kí n máa. ìdáwọ̀ mi jẹ́ kó gba abẹ́yẹn kó má gbà bí. túmọ̀ kan máa pariwo jù bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀la kò sẹ́ni bọ́dí tó máa rí ẹ o. dákẹ́jọ́. Jesus, Idira, I told you. Mo sọ fún ẹ, mo ní kó má lọ. You left that guy. You left him on the stand. Ó lọ tẹ̀lé onímọ́tò lọ. Nǹkan tó ń dọ́kọ̀ ní wúrà. Idira. Sí. Nǹkan tó ti ṣẹlẹ̀ báyìí sí. Sí wọn nìkan ní ọjọ́ kan. A day. God. Sorry. I'm so sorry. Pẹ̀lẹ́. Hold on.
tí wọ́n fi ipá bá ẹ lò pọ̀ ṣé wọ́n protect ara wọn. Oh God, wow. Sorry. Shakudaya, I'm a ghost. Because tí mo bá rántí dáadáa, pẹ̀lú hours tó lò àti òkú lásán kò ṣàlàyé. Ṣàkúdàáyà wà lóòótọ́. Báwo ni mo ṣe fẹ́ mọ̀? Tó bá tiẹ̀ wá jẹ́ àkúdàáyà, báwo ló ṣe padà sínú ilé? Kí ni gbogbo eléyìí? Mi ò tiẹ̀ kí ẹ̀ bó ṣe wọlé sínú ilé yìí. Kò bá jókòó, kò bá jákúdáyà, kò bá jáláyè. I am leaving this house. Mi ò mọ̀ rí, mi ò bá sí, mi ò fọwọ́. Mo kàn dé inú ilé, mo rí pẹ́ ti pààyàn. Bá yín sọ́fà èrè iṣẹ́ ìyẹn ẹranko yìí. Kí ló ṣẹlẹ̀? Ṣé ìmọ̀ pa ẹ ni? Èmọ̀ bí ẹ ni? Ṣé báwo tó gbé ẹ lé? Ọ̀dẹ fèsì wọn kó jẹ́ kí mi máa bá tèmi lọ. Ẹ wá o ti kú tẹ́lẹ̀ o bọ̀ bó ewa ẹ̀ mi rán ẹ bọ̀ tó bá jẹ́ kí kọjá. O máa tún ẹ pa. Ẹ máa dárí ẹ máa ká ọ. Elédè máa dáyà ó sì dára lẹ́bẹ̀ẹ́. Èdè dẹ̀wọ̀n ẹ̀bẹ̀ rárá gidi. IGI AYO nbí jẹ́jẹ́ ìlú láti lọ́wọ́ àpáta ọ̀rọ̀ yóò igi fọlá igi táyọ̀ igi fíkáyọ̀ ni mo rìnà pàdé yín. Adélébọ̀ ni. Ti bí igi tó pọ̀. Ṣáwọn àwọn ẹbọra Adélébọ̀ náà ni Adélébọ̀ ẹbọra wà. Adélébọ̀ ẹbọra làbá lájọṣepọ̀ igi tó bí pọ̀ o. Ẹ̀sìn kí n tẹ̀lé lọ sí tẹ̀tẹ̀. Mo gbà láti tẹ̀lé tẹ̀sí lérí fífún pé dàgbà sí tẹ̀lé. Kàkà dàgbà ẹ̀yin méjèèjì lè bá mi lájọṣepọ̀. Ẹbọra làbá lájọṣepọ̀. Mi mọ̀. Òwádìí ti má gbé o ẹbọra ló gbé o. Mi mọ̀ káyọ̀ mọ̀ pé ẹbọra ni mi bá má gbé. Ẹgbẹ̀mí lẹ́nu mi. Ẹ̀dẹ́ mi lẹ́nu. Ẹ̀jẹ̀ ló ṣe yàwó. Ẹ̀sùn àwọn ọmọdé. Àwọn ọmọdé. Ìwọ ni ó sùn bàbá. Bẹ́ẹ̀ni. Ní ìwọ tó jẹ́ wípé wọn ò ní nǹkan kan fi ọ̀sẹ̀ tẹ́lẹ̀. Àmọ́ ní báyìí fúnra rẹ̀ ló fi ọwọ́ ara rẹ̀ ṣe ra rẹ̀.
Mú gbọ́wọ́ rẹ̀. Ó yá fọmọlẹ̀. Gún ara rẹ̀. Títí dé mi ò fi fọ́ lára rẹ̀. A máa gbé bọ́ra, a máa gbé ìyàgítọ̀ mi wá. Ìyàgíwá wọn máa ti ń pa àwọn èèyàn. Already, ọmọ gbọ́dọ̀ ń parí. Jọ̀ọ́ Bánjí, jọ̀ọ́ dáríjì mi. Ṣorí gbogbo ìgbà tí mo ṣe nǹkan ìgbà ìmọ̀ ní ṣàjẹ́ ká gbàgbé dáríjì mi torí Ọlọ́run. Me understand. No, kò yé mi ní. Nǹkan tí mò ń try láti sọ ni wípé gbàgbé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin wa kó dáríjì mi. Ṣorí látijọ́ yìí ọdún ẹlọ́kàn mi fà sí torí ìwọ lọ́kọ mi. Ìyẹn ni kò má sọ. Àrékọjá ti bá ilẹ̀ tó ṣú. Ó ní ọkọ tiẹ̀, Ọlọ́run á dẹ̀ pèsè ìyàwó tèmi náà fún mi. Irọ́ o bá jíjọ́ nítorí Ọlọ́run. Dáríjì mi. Ìwọ gbogbo lọ́kọ mi, mi ò lọ́kàn bí kankan. Mo ní kó má sọ bẹ́ẹ̀ mọ́. Pẹ̀lú gbogbo ẹ̀sìn tó fi mí ṣe ń ta yẹn. Ó wá wá sọ́dọ̀ mi sìn pé kí n dáríjì ẹ kó possible ìdẹ̀ra. Máa lọ́nlọ́ ẹ̀, kémi náà máa lọ́nlọ́ mi. Bódà, mo mọ̀ pé ìbínú tó ṣì wà lọ́kùnrin ni, àmọ́ mo fẹ́ kó ro gbogbo bá ti ṣe ń bọ̀. Gbogbo bá ṣe bẹ̀rẹ̀, òbí ta ti ń bá bọ̀ ọjọ́ torí Ọlọ́run. Ṣàánú mi. Jọ̀ọ́. Bẹ́ẹ̀ ni mo fi Ọlọ́run bá tí ìwà tèmi jọ sí jọ torí Ọlọ́run dáríjì mi. Mi ì lè fẹ́ sẹ́ẹ̀. Mi ì lè fẹ́, ó ti lọ́kọ tiẹ̀ náà. Ìwọ gbogbo lọ́kọ mi. Bánjí, bó bá ti ẹ̀rùn kankan tí ẹ wo gbogbo nǹkan tí mo ti ṣe sí láìfẹ́, ìwọ náà ti ẹ rò pé mo ti dá sí láìfẹ́ rí, kò tiẹ̀ fi yẹn kò tiẹ̀ wò mọ́ mi lára. Gbogbo nǹkan tó wà bíbẹ̀ ṣe pé owó mi náà ni. O fẹ́ sí ègún àbí? Oh, answer me now. No, mo kàn ń ṣe àlàyé ọ̀rọ̀ ni pé. Okay, èmi ò ṣe nǹkan kan fún ẹ rí àbí? Mi ì dá sí láìfẹ́ rí, kò sí wàhálà. Tó bá jẹ́ pé owó tó yá mi tí mo fi kún business mi, mo ṣetán àti dá padà fún ẹ. Ìdẹ̀ra, leave. Ìdẹ̀ra mo ní kó jáde. Ìdẹ̀ra, má rojú pípọ́n mi, leave. Ìdẹ̀ra, leave. Mo mọ̀ pé inú ló ṣì ń bí ẹ. Tó bá ti wá change mind ẹ, ó lè pè mí. Kí àwọn òbí mi pè mí lọ́rùn, mi lè change mind. Ìdẹ̀ra, leave. Aṣẹ́wó ṣì. Ó fẹ́ kí n lọ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́. Gbogbo nǹkan tágbára mi ò gbé kí n lọ ṣe àbí kí n lọ ṣògùn owó. Idiot.
ṣọ́ra. Wọ́n ní ẹ má pa ẹ pa kése ó tún di késekése kẹ́ ẹ tó lójú oorun. Wọ́n ní ẹ má pa ẹ pa ọ̀gànràn mi lálẹ́ ẹ ní lálẹ́ àfi kẹ́ ẹ lálẹ́ lẹ̀. Wọ́n ní ẹ má pa ẹ pa tẹ̀tẹ̀rẹ̀ gorí ọ̀pẹ ìjẹ́rẹ́ ẹ ti forí jálé agbọ́n ẹ ti rúgi oyin ẹ ti tọwọ́ bọ sàkéèkéjò. Wọ́n ti pa gífẹ́ wá wọ́n ti pa dínà mi wá ẹ̀jẹ̀ ń kàkùnrùn àfi kẹ́ ẹ kú. Ẹlẹ́dùmarè àṣẹ rẹ̀ dà gbà mí láyè jẹ́ ń pàṣẹ ọwọ́ rẹ̀ ikú ni kì í ṣe àmì. Kí ló wá ṣe ń bí? Will you stop that? What are you doing here? Jọba ò ló ṣe mọ bí? Darling, mo ti ń tray level. Stop touching me, please. Débímpé, ìwọ ni pastor ìfẹ́ tó preach fún Adébánjọ. Now get out. I said get out! Don't do that. I'm joking with you. Don't do that, Banjo. Rọra ṣe mí náà, wọ́n ni mi kí ló ń ṣe ẹ́ náà. Ìyàwó rere lọ́dẹ ọkọ. Ìjẹ́ Roscoe ẹ̀ yìí tó pè ní bọ̀bọ̀ ẹ̀. Ṣé sọ fún ẹ pé olóṣó méjì lòun máa ń gbé lálálẹ́? Mo mọ̀, àti kí tó wà ní. Kí ló tún kù tó fẹ́ sọ? That's so sweet to hear. Mi ò mọ̀ pé ó ti sọ past ẹ̀ fún ẹ to this extent. Can you get out? Get out! Get out! Say get out! Careful, my darling. Ǹjẹ́ ó tún rántí sọ fún ẹ wípé adigunjalè ló? Set to the early morning. We the dance, we the groove. Mo gbọ́ pé ṣe làdèlé lọ ń jẹ jáǹbì kan. A purọ́ pọ̀ Ṣòbàtàn. Àwa dé ọ́fíìsì àní bá. Ńlọ jẹjà. Láti ọ́fíìsì ẹ̀ tá bá tún padà wá délé kò tún ní tí ìdè náà. Ṣé dọ́tọ̀ recommend ẹja fún kí wọ́n máa jẹ ni? Kò yé mi. Sóògùn lẹ́ja jíjẹ ni. Kò yé mi sà. Ẹsẹ̀ ní dáhùn sọ rèé o. Àmọ́ ó dábẹ́ sí sọ fún mi náà. Torí àwọn àgbàbọ̀ wọ́n ní fọ̀rẹ́ ẹ̀ hàn mí kí n máa rí èèyàn tó jẹ́. Ẹ ṣe sà. Níbo ló ti párapàra lọ́wọ́ tèmi gan? N tó jẹ́ kí n wá bá yín gangan nìyẹn. Ebi ní èèyàn sì ń dín lọ́wọ́ mo ti wọlé. Tí èèbá ṣe tó pè mí tí mo ní pé ń pàdé rẹ̀ jọ́sẹ̀ tó fi kíní ránṣẹ́ sí mi. Àwọn ọlọ́kùnrin èrò sì ní ara wọn ìbalẹ̀. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ lọ pàdé rẹ̀ ní bus stop kí n gbà lọ rẹ̀ kí n padà wọlé. Ẹ ṣáàbẹ̀ mi bá a sọ̀rọ̀. Yóò tún amutí yó. Níbi tó ti ń gbọ́ ẹ jọ. Kò fowó jẹ́lẹ̀ fún yín. Tí kẹ́ máa yàgàn náà ní kẹ́ máa sọnù o. Téèyàn ò bá jẹ́ pé wọ́n kọ́ yín léèrè. Ìdóbi mi máa ń yàlè jù báyìí lọ. Ọlọ́run tiẹ̀ ní jẹ́ kémi ṣerú ẹ̀. Ẹ náà mọ̀ sọ. Kórìí tiẹ̀ ṣàpè ni. Àsìkò olè yan ṣẹ̀fẹ̀ máa yàn àlè. Lẹ́yìn tá a ti bímọ gìlọ̀tọ̀ bí ajá pọ́n mẹ́ta sí. Obìnrin tó bá jẹ́ pọ́lọ̀ fi ràn kọ̀ mọ́ láì dá o. Tẹ́bí ìjà kan 75 ni ó kú sábẹ́ ọkùnrin ni. Wọ́n tún yàn àlè. Kẹ̀tún wá sọkọ rẹ̀. Ojú yín ò ní rí ibi. Ọ̀dọ́ kúkú ayé o, ẹja lọ́bẹ̀ lọ gbafẹ́. Kí ni gbogbo rọ́bìṣì? Hello? Hello? O ní believe pé mo délé sìn mi ò ríyàn kan ṣí gate
wọ́n dẹ̀ ṣí gate ńlẹ̀ big gate wà open. Ẹ́ kò sí wàhálà. Hey, this is really strange. This is strange and funny. Lárakùnrin wa gbà lọ. Okay. It's all right. Olùgbà tó gbàgbé duty post yẹn á sọ fún mi tó bá dé. O lè mọ̀ ṣe lójú àwọn èèyàn. Ó ti dá ìyẹn dá tó mọ́. Kó ló ṣàánú wa ni. Kí ló máa bẹ̀ tí o sì ti bẹ̀ kúrò? A bá sì fẹ́ yìí ni wọ́n jà. Ọlọ́run ò ní jẹ́ afẹ́jù ni wọ́n jà. Aki, why did you lie to me? Daddy mi ṣe pè mí tó ń sìn. Wọ́n ń dádì ètí ọmọbìnrin kan mọ́lé tó lóyún fún ẹ. Ẹni ọba ń kẹ́dẹ̀ lórúkọ ẹ̀. Ó ti pè mí lórúkọ yìí látà. It's just a simple talk. Wọ́n tún sẹ́ pè mí tán nìsín. Wàhálà ọmọ so. You are very daft. Bẹ́ẹ̀ ẹ̀yin kí ni máa tẹ̀yìn ọmọ 1990 báyìí náà? Ibi tó lè wá papọ̀ bí wọn láwa. Ó dá mo gbà tiẹ̀. Bá mi ṣílẹ̀kùn ó ti rẹ̀ mí. Ó rí ọ ní aago kan ọ̀sán. Mo ní kó padà ṣọ́ọ̀bù. Kí ló dé tó ń bù ọ̀lẹ báyìí? Wọ́n bá máa ń mú ọdún wà ní jẹ́bi ìwé. Ó fẹ́ máa ń lọ dà yìí. Àbúrò rán ẹ wá kó wá tẹ́ mi. Oh, no, rárá tó. Sábà bọ̀ ọkọ̀. And it's really getting to me, like, because come on, just people what's here when you're so Popsy, come on, just be. Ọ̀rẹ́, mi ò láì bó ṣe máa ń ṣe tó bá ti di ohun lílo òde. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ọ̀tún sí ọlá tí ẹni o. Olúwẹ̀ ní lọ́wọ́ tá a wà yìí. Àwọn tá à ń sọ ni wọ́n ní obìnrin tí ń yan alápàtà lálẹ́ ni nínú à ń jẹ ìgbọ̀n rẹ̀ tí ọmọ kòwò tí ò pé ní í ṣe. Kẹ́sẹ̀kẹ́sẹ̀ lọ ṣẹ̀ṣẹ̀ rí. Kàsàkàsà sì bọ̀. Ó túmọ̀ sí pé kàsàkàsà ó ní bàbá késekése. Ẹ wọ ọwọ́ mi dáadáa. Ṣé ń tẹ̀mí bàlàbàlà obìnrin ni mí bàbá? Torí ẹ̀ mo fi kọ́kọ́ fọwọ́ mi hàn pé mi ò fi kankan sọ́wọ́ o. Security purpose ni. Bọ̀dá mi, ẹ dákun. First of all, ẹ jẹ́ kí n tọrọ dáríjì lọ́wọ́ ọmọdé. Wà á dáríjì mi gan ni o. Wọ́n ní iyọ̀ ayé obìnrin ni. Ọ̀dẹ́ iyọ̀ ò ní kásí ẹlẹ́nu. Obìnrin ò ní sàánú ẹ̀. Wọ́n ní kùn ọ́nú tọ́jú alẹ́. Ọlọ́run ọmọ gidi ni ìyàwó bọ̀bọ̀ yìí. Ìgbà tó ti mọ̀ pé ìwà ẹ̀ ò dáa, wàá bá lè jẹ́ wàá bọ̀nà jẹ́, kó dẹ̀ má fi tiẹ̀ kó bò ń kó nǹkan tí ìyàwó ẹ̀ mú mi lọ́wọ́. Èmi fúnra mi báyìí ni mo mú kọ́ńdọ̀mù yẹn lé ọkọ mi lọ́wọ́. Ìwọ náà imagine ẹ lè fẹ́ ṣe pàtí kò ní sí obìnrin ẹyọ kan bẹ́ẹ̀. Ó dẹ̀ expect mi máa believe pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀. Tí bá gba etí inú ẹ̀ máa di títà òní function ṣó yà wèrè. Wàá fẹ́ gbá mi létí. Títí tó bá gbá mi létí bá gbá sí mi padà pé mi lọ́mọ. Ẹ̀rẹ́ pé kó máa kìyàwó ẹ̀ mọ́lẹ̀ kó máa lù ú débi tí ọmọ ọlọ́mọ ń dákú. Mr. Dayo ṣe kí ni? Ọmọ tá à ń sọ ẹ̀ ṣé ìyàwó ti ẹni àbí ìyàwó ti ní? So ẹ ti jọ sọ̀rọ̀ fẹ́ ìkọ́nù wọn ti ń àṣẹ àtọ̀ àbí. What are you saying? Ìgbín tẹnumọ́gi oògùn tó bá ti tẹnumọ́ ọ̀kan báyìí ò ní jẹ́ kí n gbádùn. Kí ló lẹ nínú pé kò má rì? Ojú tí mo wo yìí ó jọ pé straight ni o kò ń ṣe pé ó yẹ gan. Ọláníyọ̀nù. Mo máa finá sí nídìí òun náà á finá sọkú Dayọ̀ nídìí wọ́n á sọ nǹkan tó ń rí tó fi ń hùwà burúkú
tó ń wù yìí. Sọ́jí dànù yá wẹ̀rẹ̀. Àwọn ọmọ gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ tiẹ̀. Dánú sáà mo lè gba etí ẹ. Yéè! Jesus! Èmi lè kò ní dá àwọn olùkọ́ ní ẹni ṣé wẹ́rẹ̀ ní ẹni. Ó fẹ́ gun ṣé ẹran ni. Babs, bulletin mo. Whatever tí bá wù kó gbé wá. Yeah. As far as pé wọ́n ló wà wájú tó dẹ̀ need, I promise you, má ṣe fún ẹ. I want poison. She's dead. Ẹ wọ́n ṣe máa jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ kó bọ́ta kúrò ní pharmacy. Tó bá lọ padà link up, tó bá padà jálé mi lórí nǹkan. See, there's a problem because I'm going to inform police. Kí ló ń ṣe yín tẹ̀ ń gbọ̀n? Inú mi jẹ́jẹ́. Nígbà táyìn tẹ wá ń di oògùn bá ti ń sọ pé ara yín ò yá, kí ni kálá rẹ̀ wá ṣe? Only at your highest moment, be careful because that is when the devil comes for you. Òun ló sọ fún kò ń ṣe mi. Ṣé màá torí Denzel Washington ṣe kí n má celebrate win mi? But abeg o, as you see me like this, if you get my say you wan use me, Fabuni o. Ṣe fẹ́ pretend bẹ́ẹ̀ ni pé mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín. You don't know that I have feelings for you. Amanda, leave that one. Mi ò fẹ́ relationship pẹ̀lú ẹ. Tí mo ti wá mú option méjì náà sí pé kò mú wa àbí kò mú kíní wa. Sí nǹkan máa kú kíní. Báwo lẹ ṣe ń ṣe? Báwo lẹ ṣe ń lákòjọ? Ọlọ́run ló lákòjọ. Sórí ẹsẹ̀ kẹta mi tó bá gbérí fún ní 1 or 2 minutes dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí òkun ṣòkòtò. Tí kíní bá ti bọ́ sórí íńtánẹ́ẹ̀tì sí, àwọn Insta blog máa gbé, Túndé Ednut máa gbé, ó máa go viral. So ṣé o mọ̀ kó máa affect career ẹ̀ ni? Ṣé kíní ìtẹ̀ máa ṣe kó ń sún yín ni? Èmi pa ọ̀la pàṣẹ fẹ́ para yín ni. Torí kókò fojú ju ẹkùn ní o. Mi ò lè pẹran jẹ kódà eku tó kéré jù mi ò lè pàdé. Ẹwọ́n lu yànnà yànnà bíi ti oníkú mọ́.